A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, àdúrà gbogbo wa ni ó gbà lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì, ọjọ́ kọkànlélógún nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún ètò ìṣúná owó ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Wálé Ẹdùn, òun mà ló ti sọ̀rọ̀ bóde báyìí ò wípé lábẹ́ ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu, ó ní ètò ìṣèjọba Tinubu kò tí ì yá tọ́rọ́ tó yọ ò lọ́wọ́ orílẹ̀-èdè kankan tàbí lọ́wọ́ ẹnikẹ́ni láti fi ṣùgbà ètò ìṣèjọba rẹ̀ láti ìgbà tí ààrẹ ọ̀hún tó ti gorí àlééfà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún lọ́dún 2023. Wálé Ẹdùn tó sọ̀rọ̀ wọ̀n níbi ètò kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìdókòwò àti àjọ ìṣọ̀kan eléyìí tí ń yá èèyàn lówó lágbàláyé IMF tó wáyé ò ní Washington DC ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Níbi ìpàdé ọ̀hún ló ní bá àbáníparọ́ tanra wà, ó ní ètò ìṣèjọba Bọ́lá Tinubu ó ti ṣiṣẹ́ takuntakun, bẹ́ẹ̀ ló ti ń wá ọ̀nà àbáyọ sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tó dorí kodò bí àdá, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe èyí tí ètò ìṣèjọba Bọ́lá Tinubu tó ti gùnlé láti bí ọdún kan sẹ́yìn báyìí, ó ní pẹ̀lú rẹ̀ náà wọn kò tí ì àtọ́rọ́ kankan lọ́wọ́ orílẹ̀-èdè fún ètò ìṣúná owó àbí ohunkóhun èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó nílò owó fún o. Wálé Ẹdùn wá fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú, ó ní láìpẹ́ láìjìnà gbogbo akitiyan ìjọba àpapọ̀ ni yóò bẹ̀rẹ̀ sí ní máa múyẹ̀sì tí ó máa so èso rere fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó wá fi dá àwọn olùdókòwò dá wọn lójú wípé bí wọ́n bá ti ṣetán tí wọ́n ní ìfẹ́ láti dá ilé iṣẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní gbàgàdà báyìí nílẹ̀kùn ọ̀hún ṣí o, tó ń tẹ́ ààbò tó péye àti àyíká èyí tó dùn wò sójú. Ó ní gbogbo rẹ̀ pátá làwọn yóò pèsè fún gbogbo àwọn olùdókòwò èyí tó ṣetán láti dá ilé iṣẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni gómìnà ọ̀hún fa ọkọ̀ tuntun akérara 25 lé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ o, lójúnà láti lè bọ̀ túnṣe ìpèsè àti lílọ bíbọ̀ àwọn ọlọ́pàá kó lè fẹsẹ̀ múlẹ̀, tó ń tẹ àwọn irinṣẹ́ eléyìí tí wọn yóò máa fi kojú àwọn oníṣẹ́ ibi èyí tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ Ògùn láàmú. Dàpọ̀ Abíọ́dún eléyìí tó fa kọ́kọ́rọ́ ọkọ̀ ọ̀hún èyí tó ń lọ bí 25 níye lé ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ ní Òkè Mọ̀sán nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ náà. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí IG Káyọ̀dé Ẹgbẹ́tókun tó ń tẹ àwọn alámòjútó àti àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lọ́gàá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n kọ̀wọ́rìn lọ sí Òkè Mọ̀sán iléeṣẹ́ gómìnà níbi tí wọ́n ti ń fa àwọn ọkọ̀ ọ̀hún lé wọn lọ́wọ́ wípé èyí yóò máa tún jẹ́ àtìlẹ́yìn fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni gómìnà Dàpọ̀ Abíọ́dún tí ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ló sọ di mímọ̀, ó ní kò mọ́ lórí ọkọ̀ nìkan, ó ní àwọn àkálẹ̀ kámẹ́rà èyí tí máa ń fò bí ẹyẹ tá a mọ̀ sí drone, ó ní gbogbo rẹ̀ pátá o ni wọ́n tuntun fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Ó ní èyí ni ó máa ṣe àyẹ̀wò àkálẹ̀ ibi tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n bá ń sá pamọ́ sí ní tùbútùrú igun mẹ́rin èyí tó gbé ìpínlẹ̀ Ògùn dúró. Lákòótán nínú ọ̀rọ̀ Dàpọ̀ Abíọ́dún, ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti ṣùgbà wọn kí wọ́n mú ètò ààbò gbẹngbẹng kó lè kókókó kí ìpínlẹ̀ Ògùn lè bọ́ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń da omi àlàáfíà ìpínlẹ̀ yìí láàmú. Nínú ọ̀rọ̀ ìdúpẹ́ àti ìkíni látẹnu ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun, òun náà dúpẹ́
lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún àti àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba. Bákan náà ló dúpẹ́ lọ́wọ́ alámòójútó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá gbogbo ní ìpínlẹ̀ Ògùn fún ìfọwọ́sowọ́pọ̀ akitiyan wọn lọ́sàn-án lóru. Ó ní lóòótọ́ bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ìpínlẹ̀ tí àwọn ìwà búburú tó ti jìnkiri, ó ní ìpínlẹ̀ Ògùn wọn lè yọ wọ́n sẹ́yìn. Ó ní ṣùgbọ́n ọkàn ń balẹ̀ pẹ̀lú àwọn ìròyìn akitiyan iṣẹ́ èyí tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, níbi tí wọ́n ti mú àwọn kọ̀lọ̀ sí elétí ikùn. Lákòótán náà rẹ̀ ẹgbẹ́ tó kù, ó wá ní ó kù nìbọn rò, bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kàn. Ó ní òun ó rọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti má sọ àsùnpìyè kí wọ́n lè fọ ìpínlẹ̀ Ògùn kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi, kí wọ́n sì rí dájú pé wọ́n lo àwọn ọkọ̀ ọ̀hún lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ṣé wọ́n ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun? Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbé àṣà dání tí wọ́n ti ń sọ lóòrèkóòrè ní gbogbo ìgbà. Orí adé eléyìí tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ Odùduwà nílẹ̀ Yorùbá káàfàtà, Eyùn Ọọ̀ni tilé Ifẹ̀, orí adé ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, òun ló ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ọ̀nà kan gbòógì tí ìfẹ́ tó tún lè bọ̀ farahàn tó tún lè múyẹ̀sì, òun náà ni wípé ká mú àṣà àti ìṣe ká mú lọ́kùnkúndùn ká sì gbé lárugẹ. Ó ní nídìí àṣà àti ìṣe, ó ní kò ní sí ìkùnsínú, à ń bínú ẹni, tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ìwà ọ̀tẹ̀ àti àwọn ìwà búburú lèyàn ó máa jìnnà sí, torí wípé àwọn alálẹ̀ ni wọ́n lòdì sí àwọn ohun tí ò dáa. Ó ní nípa ìdí èyí, ó ní mímú àṣà àti ìṣe lọ́kùnkúndùn yóò fọ ọkàn ẹni mọ́ kúrò níbi àwọn ohun tí ò dáa àti ìwà ìbàjẹ́. Ó wá ní òun yóò rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ nílé lóko lẹ́yìn odi láti di àṣà àti ìṣe mú eléyìí tí ó jẹ́ kí ìfẹ́ tó yè koro kó wà láàrin gbogbo wa, yálà Haúsá ni, Yíbò tàbí èdè Yorùbá, tó fi mọ́ èdè yòówù lábẹ́ òrùlé orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jájá kejì Ọọ̀ni tilé Ifẹ̀, èyí tó sọ̀rọ̀ ọ̀hún níbi ètò àṣà àti ìṣe kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Delta, níbi tóun náà ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n di ìṣẹ̀ṣe mú tòun ti orí adé ní ìpínlẹ̀ Delta láti lè mú àwọn ohun tó yẹ sí àwọn àsìkò tòun tí wọ́n fi ń bọ wọ́n, kí wọ́n lè fún àwọn alálẹ̀ kí wọ́n jẹun yó. Níbẹ̀ ni Ọọ̀ni ilé Ifẹ̀ ti wá ké sí gbogbo ọmọ Nàìjíríà wípé ẹ jẹ́ ká ṣùgbọ́n ara wa ká nífẹ̀ẹ́ ara wa. Bákan náà kèéta eléyìí tó lè máa jẹ́ ká ríra ẹni bí ọ̀tá, ó ní ká jìnnà sí ká sì rí dájú pé àṣà ohun ìṣe ó jẹ́ ọ̀kan gbòógì nínú ohun tá a gbé dání tí ò gbọdọ̀ bọ́ kúrò lọ́wọ́ wa. Gẹ́gẹ́ bí Ọọ̀ni ilé Ifẹ̀ bó ti sọ̀rọ̀ ọ̀hún ní ààfin Aláyélúwà ní ìpínlẹ̀ Delta lọ́hùn-ún lọ́jọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ló ti tẹ ìyá àgbàlagbà kan tí wọ́n ń pè ní girama àmàmà àgbàlagbà yìí tí orúkọ rẹ̀ jẹ́ Fatima, eléyìí tó ti àwọn ọmọ léjeléje mẹ́ta, ọkùnrin méjì obìnrin kan, tí ọjọ́ orí wọn wà láàrin ọdún méjì sí ọdún mẹ́rin. Àwọn ọmọ ọ̀hún ti ṣe ọmọ rẹ̀ inú ló tì wọ́n mọ́lẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta ó lé sẹ́yìn, tí ó sì fún wọn ní oúnjẹ tàbí omi èyí tó jẹ́ wípé Ọlọ́run nìkan lódò làwọn ọmọ ọ̀hún. Lẹ́yìn ìwádìí àti ìfimúfilẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti agbègbè Ìkọ̀tún Ègbè lọ́hùn-ún, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní nínú ọ̀sẹ̀ tá a wà yìí ti ṣe ọjọ́rú Wednesday ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ní ìròyìn kan gbọ́ wípé ìyá kan eléyìí tí wọ́n máa pè ní girama, àwọn ọmọ rẹ̀ ti ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀, ó tì wọ́n mọ́lẹ̀ lẹ́yìn tí àwọn ènìyàn béèrè tí wọ́n ṣe ìwádìí wípé àwọn ọmọ ọ̀hún wọn ò rí wọn kí wọ́n jáde tàbí kí wọ́n lọ bọ̀, débi tí ó jẹ́ wípé àwọn tó ní wọn sì tí ì wá láti wá kó wọn kúrò lọ́dọ̀ ìyá àgbàyà ọ̀hún lẹ́yìn ìwádìí náà fi hàn wípé níṣe ni màmá náà ti àwọn ọmọ ọ̀hún mọ́ inú ilé, kò fún wọn lóúnjẹ, bẹ́ẹ̀ sì ni kò fún wọn ní mímu táwọn ọmọ náà sì ti wà. Ọ̀kan nínú àwọn èèyàn tó bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa sọ̀rọ̀, èyí tó porúkọ rẹ̀ ní Pẹ̀lúmi, sọ wípé ó ti lé ní oṣù kan eléyìí tí ìyá náà ti àwọn ọmọ náà mọ́lẹ̀ nígbà tí èèyàn kan sọ wípé ó ní díẹ̀ lóṣù kan tí wọ́n ti àwọn ọmọ ọ̀hún mọ́ inú ilé tí ìyá náà fìyà ń jẹ wọ́n lọ́nà àìbófinmu. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá
ti agbègbè Ìkọ̀tún Ègbè. Àwọn náà fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo lọ̀rọ̀ ń ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Agodo Ègbè ní Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní ó ti ṣẹlẹ̀. Báyìí wọ́n sì ti mú ìyá náà tó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá, ṣùgbọ́n orí kó àwọn ọmọ òun yọ ò tí wọ́n ti kó wọn lọ ilé ìwòsàn láti lè fún wọn ní ìtọ́jú tó péye kí àwọ̀ àti ẹ̀mí àwọn ọmọ òun kó lè padà bọ̀ sípò. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó eyín Mercy Johnson Okoje òun mà ló ti ṣàlàyé ìrírí rẹ̀ nínú ayé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí yálà tó jẹ́ àmúwátọlọ́run àbí eléyìí tó jẹ́ ti ọwọ́ àwọn ènìyàn. Ó ní ilé ayé tá a wà yìí ó gbẹgẹ́ o, ó ní ilé ayé tóun sì wà yìí ó ti kọ́ òun lẹ́kọ̀ọ́ nípa bí ènìyàn ṣe máa ní ìtẹríba, ẹ̀mí ìrẹ̀lẹ̀ tòun ti sùúrù nínú ayé. Mercy Johnson tó fi ọ̀rọ̀ òun léde sórí ìkànnì Instagram rẹ̀ sọ síbẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ lòun ti rí, pàápàá jù nípa jíjẹ́ ènìyàn nínú ayé àti iṣẹ́ sinimá àgbéléwò tóun yàn láàyò. Ó ní bákan náà lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ èyí tí òun gbójúlé láláìmọ̀ wípé wọn kì í ṣe ẹni tí ènìyàn fọkàn tì, èyí tí wọ́n ti hùwà búburú sí òun. Ó ní yálà kí òun gba ẹ̀san, ó lóun fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́ ni o, nítorí àwọn ẹ̀kọ́ tóun ti kọ́ nínú ayé wípé kò sí bó ti wù kí ènìyàn rìn tó orí omi àti wípé ènìyàn ni ó máa jẹ́ ọ̀tá ènìyàn. Ó ní nípa ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lòun ti kọ́ ò nínú ayé tóun sì ti ní ìgbàgbọ́ wípé ohun gbogbo kò lè ṣẹlẹ̀ sí ènìyàn láì ní ìmọ̀ Ọlọ́run ni. Ó ní ayé tóun wà yìí ó ti kọ́ òun bá a ti ń hùwà ìrẹ̀lẹ̀, ẹ̀mí sùúrù, bákan náà bí ènìyàn ti ní ìbẹ̀rù Ọlọ́run àti láti súnmọ́ Ọlọ́run dáadáa o. Mercy Johnson wá rọ àwọn ènìyàn, pàápàá jù àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀ nínú ayé, láti tẹ̀ ẹ́ gẹ́gẹ́, kí wọ́n ní sùúrù, kí wọ́n sì fohùn gbogbo lé Ọlọ́run lọ́wọ́ o. Bákan náà káyé máa ṣe ìdájọ́ látọwọ́ ara ẹni. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV fún tòní. Títòjúmọ́ ọ̀la tẹ́tí máa láǹfààní láti gbọ́ tó rè mí. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó múlò náà wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.